بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ẹ̀dàkùn bí ìjókòó yìí ṣe gbé mímì tí ẹ bá fẹ́ gbà mí lẹ̀ Muraid MC ó ti dè mí ẹ jẹ́ kí àjọjọ yẹn wà ní Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. ìjókòó tá a wà yìí ó tú yàn lẹ̀ láwọn agbègbè kan agbègbè tó ti tú yàn lẹ̀ náà ni pé ní n tó dùn tó rọrùn láti fi wọlé ní orúkọ ìjókòó yìí ń jẹ́ n tó rọrùn láti fi sàárín ọ̀rọ̀ ní ìjókòó yìí ń jẹ́ n tó rọrùn láti fi jáde nínú ọ̀rọ̀ òun lórúkọ ìjókòó yìí òun náà ni Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. mo rò pé alihuda ni mo wà. Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah. alayhi wa sallam. ẹni bá ń fẹ́ oríire ayé àtọ̀run. masha Allah. dúnni masalatu fannabi mi Muhammadun. sallallahu alayhi wa sallam. Aba Zahrahi sayyiduna Muhammad. sallallahu alayhi wa sallam. are ayuba nabi ma. uhibbuka ya Rasulallah hubba. sallallahu alayhi wa sallam. yuqarribuni ila ar-Rahman qurba. sallallahu alayhi wa sallam. yuqarribuni ila ar-Rahman zulfa. ìfẹ́ tí mo ní fẹ́ Nábì òun ló mú mi súnmọ́ Ọlọ́hun tí mo fi nífẹ̀ẹ́ Ọlọ́hun Ànábì náà ló mú mi súnmọ́ Ọlọ́hun. ويكفيني من العقبى نجاة. ìfẹ́ Nábì tó mi ó tó mi láti là. إذا ìfẹ́ Nábì tó mi láti tẹ̀lé بشر لفتى ما من أحبا. إذا بشر لفتى. mahamani ahaba. tó bá ṣe pé ní àwọn olólùfẹ́ àná Muhammad. sallallahu alayhi wa sallam. lọ́lọ́wọ́ wá kó èmi náà papọ̀ máa ní bí wàláì ẹ yorùbá nẹ́bí dáadáa sí i. sallallahu alayhi wa sallam. àsìkò sí àsìlè gbára wa lásìkò. masha Allah. ṣùgbọ́n ojú òní kan títí wọ́n ní ká wá wọnú ọ̀rọ̀ ká má kí Ọlọ́run. masha Allah. ṣùgbọ́n tí oníjọ́ Ọlọ́run ó bínú mọ́ ni pé ní àti kí anábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. adúpẹ́ fọlọ́ náà. alhamdulillah. a kí gbogbo àwọn àlàrí Ọlọ́run tí wọ́n ń bẹ ń kalẹ̀. gbogbo yín la kí fardan fardan. akirimu bi kawmi. a kí yín jama'atan jama'atan. akiramu le kura. ọlọ́mọsàbà dúpẹ́ fún yín. àmín. ọlọ́mọsàbà kí yín. wa abulahu. bàbá wa arọ́dọ́lá. arwa ọlọ́mọsàbà hawa kí yín. abedana. mo fi nífẹ̀ẹ́ bàbá mùdírù tẹ́ nífẹ̀ẹ́ Sheikh Suleiman Adéyẹmí ọlọ́mọsàbà nífẹ̀ẹ́. akirim bi kawmi. àwọn bàbá wa dáadáa yìí Sheikh Ishaq alladhi ana samiyuhu ọ̀tẹ́dọ́lá akiramu le kura. ọlọ́mọsàjà rí yẹn pẹ́ àwọn bàbá wa tó tẹ̀lé wọn Sheikh Abdulwasi abulahu le arwa hawa. Abdul Karim ọlọ́mọsàjà rí yẹn pẹ́ mo kí àwọn bàbá wa tí mo bá ń jòkó wọn ní àwọn ní bàbá ọlọ́mọ àgbàláyè yìí komo. ọlọ́dàkùnjà rí yẹn pẹ́ àwọn bàbá Sheikh Ahmed ọlọ́mọsàjà rí yẹn pẹ́ àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn ọlọ́mọsàjà rí yẹn pẹ́ àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn ọlọ́mọsàjà rí yẹn pẹ́ ọlá àjẹkà ṣoṣo Ọlọ́run. mo fi kíkì yìí a fi kí gbogbo kalẹ̀. akirim bi kawmi. likaoni muftatihan liljilsa. akiramu le qur'ana. èmi náà lẹ́ni kí wọ́n sí ìjòkó. masha ẹni tán Allah. bá sì ní kó wá sí ìjòkó ẹ̀dá àgbà tí wọ́n bá sí ìjòkó tí ò kí àwọn tó bá ń jòkó. wa abulahu le Mo kí àwọn àlùfáà wa. arwa abidana. Sheikh Isa kun fayakun. kawmu. masha Allah masha Allah ẹ máa ṣe ẹ. kawmu. ẹ máa tẹ like ẹ máa tẹ like. kọ́ni kìtàrà li ilahu kulubahum. ẹ máa ṣe àrẹ masha Allah masha Allah. liyakuna nuran lil anami fakana. ọba tó ṣe yín ní Haruna
Masha Allah. fún bàbá wa Ahmadul Mukhtar Adamallahu hayatahu. tí ò ṣe yín ní ọmọ ìyá bọ́bọ́ pábọ̀bọ̀ bú lẹ́sẹ̀. Masha Allah. àfihàn náà kì í. Masha Allah. àtàrà Ànábì Musa gẹ́gẹ́ bá ṣe gbọ́ lẹ́nu àwọn ẹni ọlọ́run wọ́n ní Haruna ti dà nábì ọlọ́run. Masha Allah. bàbá Mukhtar náà níbi ṣe ìfìtítà Masha kí Allah. gbogbo àwọn tí a jẹ́ onímọ̀ ká mẹ́kọ̀ọ́ lára bàbá náà. Masha Allah. mo kí gbogbo ẹ̀yin àjìláhùlẹ̀ ulama tẹ wà níbi tó já sí pé èyí náà lè mà ti ń ṣe mí lára bàbá Mukhtar wàlá. bẹ́ẹ̀ lè yẹn ṣe kó àwọn mọ̀nyàmọ̀nyà èèyàn sí abẹ́ báyìí. Masha mo Allah. kí bàbá wa Al-Gamawi tó ṣe pé ní àwọn ni wọ́n ti kọ́kọ́ wọ́n ṣe taqdim Adamallahu hayatahu. wọ́n ṣe ihdaru li al-jullas al-ulama ọlọ́mọṣà jàre yẹn pé Àmín ya wala Allah. la ilaha illallah ó fi káríru yín bẹ́ẹ̀ àtàwọn tí mo rántí afáwọ́jú lárí mo kí Onílárí. onílárí ni Masha Allah. gbogbo Darul Irshad Masha mo kí Allah. afáwa Yusuf ẹ dákun torí Ọlọ́run Masha Allah. mo kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyà tọ́lọ́run fi sako wálé sà ẹ̀rí ó kọ́ bàbá Mukhtar àpẹẹrẹ ń bẹ lára bàbá náà púpọ̀. Masha Allah. wa rabbuka yakhluqu ma yasha'u. Wa yakhtar. ẹ̀rí àwọn onímọ̀ wọ́n sọ pé ànábì ní jẹ́ Mukhtar ẹ̀já gbọ́dọ̀ tóbi bàbá wa Ìsá bàbá wa Ìsá. Wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. ẹ tètè tú yín lẹ̀ wọ́n là ànábì ní jẹ́ Mukhtar. Wa rabbuka. tá a bá fẹ́ mú orúkọ Ọlọ́run wá látara Mukhtar kó ló sàn ànábì lẹ́sà kí ni Ọlọ́run máa jẹ́. Yakhluqu ma yasha'u wa yakhtar. kò sí ntọ́lọ̀ nǹkan ó máa jẹ́ Mukhtar lónú máa jẹ́. Ma kana lahumul khiyar. torí àti ismuli fáyìlì àti ismuli maf'uli ló parapọ̀rọ̀ sára síga Mukhtar. Ma kana lahumul khiyar. ẹ jẹ́ pariwo Ọlọ́run dáadáa. Subhanallahi wa ta'ala amma yushrikun. mo kí gbogbo ẹ̀yin rijalullahi tẹ́ ń bẹ lábẹ́ bàbá wa Sheikh Adamallahu Mukhtar. hayatakum. mo kí gbogbo àwa ìyá wa ẹ̀yin adébẹ̀kọ́ dẹ̀rọ̀ ọlọ́mọsàbà dúpẹ́ fún yín. Àmín. ẹ gbà báyìí pé salli ala Muhammad. Salli ala Muhammad. Allahumma ya Rabbi. Salli ala Muhammad. mo kí bàbá ọlọ́mọ ẹni ọ̀rọ̀ wọn special ni lọ́dọ̀ tèmi gẹ́gẹ́ Sheikh Abdul Wahid Abdul Karim n tó gbé mi débi dáadáa wọn lọ́wọ́ mi wá bí kò kí n ṣe iv Masha Allah. ẹ gbọ́ lọ́n tóbi dáadáa àṣìlóòótọ́ là ń kà á theoretically ipe ní àṣìní ìlànà sí májà àwọn oníwàásí ń bọ̀. Adamallahu hayatakum. tẹ́sítẹ́ àbídíkùlù báwọn fatọ́lá mọ́sítà àbádálì ìhísànù ìnsánà. Asili lannasi testabidi qulubahum. orí bàbá tí wọ́n mú mi tẹ́dúró tì mí yìí mo kọ́ yí dùnú. Fatọ́lá mastabadali ihsanu insana. bẹ́ẹ̀ ló ṣe Abdul Wahid ó máa ń jẹ mí níran báyìí. Asili Wallahi. lannasi. láti ìgbà tọ́lọ̀ ti ní pé ní ká dàpọ̀. Masha Allah. ẹ jẹ́ kí n sáré sọ pọ́ìntì kẹ́kẹ́ tó parí sọ́dọ̀ bàbá Mukhtar lórí tiwọn. Allah. níbi bàbá Sheikh Abdul Wahid tí wọ́n ṣe dáadáa dé kọ́lọ̀ tó san wọ́n lẹ́sàn-án pẹ̀lú àfa wọn. ẹ̀gbẹ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. wọ́n darapọ̀ mọ́ wa ní Darul Muqama láwọn àsìkò kan. Masha Allah. níbi tí àfa náà ṣe dáadáa dé wákà kan bẹ èmi gángan fúnra mi èmi gán máa hun wákà. ẹ̀gbẹ́ lọ́n tóbi dáadáa. ìmọ̀ kọrin nígbà gbára mi ṣe mọ́ ṣùgbọ́n Sheikh Abdul Wahid tí n bá tún wá rí n tó dára èmi wà ju tètè mi lẹ̀ fún wa. Allahu pé ẹ akbar. máa lo ti Sheikh Abdul Wahid. Masha Allah. wàlẹ́ wákà àwọn kan bẹ dòní ní Darul Muqama à ń lò. Masha bàtọ́ Allah. ni ẹ lọ lé wákà Sheikh Abdul Wahid ẹ máa lo wákà yẹn. Wọ́n ní kí gbogbo wa ha a sì ha. ìkàkẹ́ wa ń bẹ tí n bá sọ pé ní orúkọ wọn ń bẹ nínú orúkọ mi orúkọ tán sọ mi ń bẹ nínú orúkọ mi ẹ pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí wọ́n mọ̀ mí sórúkọ kan á kí àwọn alhaja wa kí wọ́n máa wulẹ̀ kí wọ́n máa rọra o ọlọ́mọsàbà dúpẹ́ fún yín Àmín. a kú oríire náà ọlọ́àjẹ́ kẹsọsọ Ọlọ́run la ilaha illallah Àmín. Ọlọ́run kò fi barika sí Àmín ya la Allah. ilaha illallah Àmín ya ọlá Allah. Muhammad rasulullah. Sallallahu alayhi wa ẹ sallam. dákun ẹ bá fáwọn ya wa ní ìjókòó naam
ní abẹ́ pé à ń kí àwọn ìyá wa. ahlan bikum wa sahlan. orúkọ kan wá gbajúmọ̀ tí àwọn Lárúbá máa ń sọ yìí pé ní mímbà bí galabati laqabi alalis pé alàjẹ́ borí orúkọ tó máa yẹ pé ní alàjẹ́ tó borí orúkọ mi àfa tó sọ mí ní orúkọ náà ni ẹ jẹ́ pariwo Ọlọ́run jẹ́ mọ́. Allahu akbar. bẹ́ẹ̀ tá a fà ń bẹ tájọ́ ń lò papọ̀ àwọn ọmọ kéwì mi tẹ́ máa wà báyìí tá a fà bá ń ṣe program wàláì mo máa ń dẹ wọn kalẹ̀ ni ìpè ní nínú àwọn tí mo fẹ́ kẹ́ ẹ jọ àfa yìí number 1 ni nínú number 1 Masha Allah. àfa yìí lè jẹ́rìí sí i. Adamallahu hayatakum. àfa yìí lè padà mọ́ sí mímọ́ torí àlejò lọ tiẹ̀ ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. ẹ máa sí wọn jẹ ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí wọn máa ń pè mí ní Ishaq Abdullahi Fọlọ́nṣọ́ ẹnu àfa ló ti jáde pé al-mahfuzu billah. Al-mahfuzu billah. ògidì pé mo wá ní káwọn ọmọ mi máa sí wọn jẹ báwọn máa ṣe dá al-mahfuzu mú náà bá filẹ̀ lẹ̀ mọ́. Al-mahfuzu billah. ọlọ́mọ sábà san ilé ṣe dáadáa. Àmín. nítorí sẹ́yìn àpẹẹrẹ orúkọ tí yẹn bá ń jẹ ní tó bá sọ̀yàn yẹ kí yẹn máa ní bàbá tàfà. Masha Allah. ó yẹ kí n sanwó rẹ̀ ẹ yóò bá ní Muhammad. Allahu akbar. naam ọlọ́mọ sábà dúpẹ́ fún yín. Àmín ya Allah. bàbá wa Sheikhul Mukhtar. Adama Allahu hayatahu. sí ń jòkó mo kí wọn sí jòkó. Adama Allahu hayatahu. mo rí orí pa wọn dáadáa ìwà mú láì kan wá kí tẹ́mísì bá gbà mí láyè kí n fi dúpẹ́ fún wọn ká fi kí wọn. yahuzu li jayshu hawlaka janibaihi kama nafadoti janahi al-uqabu. kama nafadot janahiha al-uqabu. wájú àfọ́bìrì wájú mọ́. Kama nafadoti janahi al-uqabu. àti ó kì í sí kéwúké. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. afáwa Mutanabi òun ló kọ ilé orin yìí fún Seifu Dawla. Yahuzzu al-jayshu bí ìgbà tí bàbá náà wà tó ń jẹ́ Seifu Dawla. hawlaka janibaihi. Yahuzu li jayshu. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. àwọn ọmọ ogun olójú àfa àtòrí bẹ́ẹ̀ fún káàfà múlẹ́kọ̀ọ́. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. tẹ̀mísìlì yìí tẹ̀síbíhù tẹ̀mísìlì ni lọ́dọ̀ ẹ̀yọ́ ní balaga. Adama Allahu hayatakum. tó sì yí pé ní ó fi ara jọ àwòrán bíi wájú sábà yìí min surati muta'addida ni ẹ máa wá wájú sábà yìí káàkiri ni. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. orí wájú sábà yìí pọ̀ lára ẹ̀ ẹ máa wá èwo ló fi jọ èwo ló fi jọ èwo ló fi Adama jọ èwo ló fi jọ. Allahu hayatakum. Yahuzu li jayshu ó ní ẹ̀rí wọ ọba yìí ìwà àfa ńlá Sheikh Ahmadu Mukhtar hawlaka janibaihi ìwọ wá fi àwọn ọmọ ogun Ọlọ́run wá fi ṣèyẹ́. Hawlaka janibaihi. àwọn rijalullah àwọn ulama'ul akfa afa bàbá wa fi ṣèyẹ́ Sheikh Ahmadu wa fi wọ́n ṣèyẹ́. Hawlaka janibaihi. bàbá dàpọ̀ tó ṣe yí pé nínú tẹ̀síbíhù yẹn wọ́n sọ fún wa pé apá tí wọ́n ń ṣe báyìí yẹn táwọn jájọ́ ọmọ ogun yẹn gbogbo àwọn yẹn yẹ̀mí ni wọ́n sì máa la inú dẹ̀ra ni gbogbo wọn wà. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. ẹ mú kan jáde nínú gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀rọ̀ kiri ká Sheikhul Mukhtar tí ò tó ṣe jẹ́. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. ẹ mú kan jáde nínú wọn táfà kan lè fi wọn sakọ ní mo máa ń follow program yìí. Masha Allah. mi máa ń bẹ́ mbẹ́. Muhammadu Rasulullah. ẹ yọ̀bọ̀ mi Muhammad dáadáa. téèyàn kan bá ń ṣe nǹkan lórí odò kò ní pẹ́ mbẹ́. Yahuzzu al-jayshu hawlaka janibaihi. kama nafadot Kama nafadoti janahiha al-uqabu. Kama nafadoti janahiha al-uqabu. wọ́n gbé ẹyẹ kan ní ìdí ara wo. àwọn bàbá wa àgbàlagbà ó mọ̀ àwọn ò mọ̀ wọ́n sọ fún wa ni. wọ́n làwọn tó ju àṣà lọ Ọlọ́run bá nínú àwọn ẹranko ẹyẹ tọ́lọ́ ń palẹ̀ mọ́ kó ńlẹ̀ torí wọ́n lágbára àti gbé yàn. Masha Allah. àwọn máa gbé yàn
kó nlẹ̀ tí wọ́n lọ lè jẹ́ yẹn. wọ́n á fi bàbá wa yìí wé ìdí ara wo níbi múlíkù ìdí ara wo àwọn quality kan bẹ lára ẹ̀ wọ́n ní tó bá wo nǹkan láti jìnnà yóò dẹ̀ tájẹ́ tiẹ̀ kò sí ní tafàsí kó mọ̀ mu. kàmáná fàdọ̀ tìjànà àlẹ́ ọkọ̀ bò. nínú tí a fi ròyìn ìdí ara wo òní yìí pé ní alikuwa ó ní agbára kì í gbé nǹkan kó jábọ́. Masha Allah alimokutaru. bẹ́ẹ̀ni kì í gbé nǹkan kó jábọ́. Masha Allah. nínú ìròyìn tí ń bẹ lára ẹyẹ ìdí ara wo òní yìí pé ní àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ àṣẹ ń bẹ lára ẹ̀ lóbi tó bá wà. Masha Allah. wọ́n mú nǹkan mẹ́ta nínú àwọn súrà muntasi'a mímúta àdìdì yìí ipe quality tí ń bẹ lára bàbá táwọn náà fi ń rí dáwọ́lá ṣe quwwatul ilmi àkọ́kọ́ ní bẹ́ńbẹ́. Masha Allah. quwwatul ilmi. Masha Allah. kí mo jókòó bí mo bá jókòó èèyàn lè rí gbogbo orú àwọn ṣẹ́kù yìí kójọ àbúrò èèyàn gan ò ní gbà fún yẹn. Allah. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu Akbar. nínú àwọn tí a yára rí àṣírí èèyàn pé ní kí ni bọ̀dá mi kí ni bọ̀dá tí ó máa ṣe kéwòn pé. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú dáadáa tọ́lọ́ wọn bá ṣe fún wọn òní quwwatul fikri wàráyì àbí kí n pẹ́ pàṣára pé quwwatul hikma Sheikhul Mukhtar ọlọ́mbọ̀ wọn ní hikma tí ìdáyà ń bẹ nú ẹ̀ tí máa ní kí n máa tọ́ ọbẹ̀ yọ kọ̀ọ̀kan àbátẹ̀yìn kí n máa ṣe tafsir quwwatul al hikma yẹn yìí máa ń surprise mi hikma yẹn tó kan èmi náà ni mo lè sọ yìí pé ní irú àwọn èèyàn olè léyìí Sheikh Abdul Wahid wọ́n send message kan sí mi ń jọ òní wọ́n ní bàbá ní kí n send account number mo ní account number yìí túmọ̀ ẹ yorùbá ní Muhammad. Adamallahu hayatakum. àwọn sọ àbá téèyàn bá ń yọ aburú ṣe náà á sọ ń ta gbangba èèyàn ní jásòrò kòkó tún jásòrò yà fún ọmọ kan ni. wọ́n ní àṣẹ èyí táwa ń kí wọ́n sí tẹ́lẹ̀ ní pé ní gbogbo àwọn tí wọ́n bẹ́ ń tòsí wọn wọ́n sì wọ́n ara mọ́tò fún wọn bí ìgbà téèyàn ra búrẹ́dì téèyàn ha búrẹ́dì fún yàn. irú àfa wo wọ́n há mọ́kà bí ẹ̀ ń há tá. wọ́n há mọ́kà bí ìgbà téèyàn àfa subhanallah hikma yẹn pọ̀ hikma dáwà ni bó wá sí pé ní àwa àfa youth abalọ̀lẹ̀ ní hikma fi dáwà kí ni yorùbá kẹnu jù báyìí lọ. Masha Allah. ẹ pariwo ọlọ́run dáadáa jẹ́mọ́. Allahu Akbar. èyí tọ́lọ̀ wọn bá wà fi ní kí wọ́n má fi àràdá àbọ̀hádùn bẹ àbọ̀hádùn wà tó mọ̀ hàt kéèyàn fi nǹkan láti jìnnà bíi di ara wọn yẹn kó dẹ̀ píkẹ̀. wọ́n ti mọ tí ó ṣẹlẹ̀. kí n fẹ́lẹ́ kẹta kun kí n jùmọ̀ kí lẹ̀ òun náà wà ní pé ní ọlọ́run wá fi quwwatul mali ọlọ́run wá fi ní ìlàdé. ẹ pariwo ọlọ́run dáadáa ẹ dákọjá pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí i àfi títóbi ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn gbogbo ntọ́lọ́ ń bọ̀ wọn tí ń jẹ́ ìdáyà lára Sheikhul Mukhtar ọlọ́run má gbà máa wọn lọ́wọ́ láìláì. àmín. wala la ilaha illallah. àmín ya Allah. bàbá ọlọ́mọ wọn wá sọ ọmọ wọn ní Adam. Masha Allah. níjọ́ tí mo kọ́kọ́ pè wọ́n mo ti ẹ má bínú mo ti bó lẹ́sẹ̀ máa ń wí mo ti comment níjọ́ tí mo wá pè wọ́n mo wá sọ pé ní mo tuntun yẹn kí o kí ni orúkọ ọmọ èmi ò mọ̀ pé wọ́n ti sọ orúkọ wàlẹ́ ìmọ̀ràn pé ti sọ orúkọ ọmọ ni. Masha Allah. wọ́n wá ní Adam orúkọ yìí lágbára o Adam gan odidi wá sí ni mo fìyẹn náà bẹ lọ́hùn bí jòkó yìí ṣe rí àti bí ṣe tún padà bọ̀ wá rí tí Sheikhul Mukhtar ń padà bọ̀ wá bára kárẹ̀ ọlọ́mọṣà jọmọ náà tó ju Sheikh Adam náà lọ. àmín. bàbá ọlọ́mọ wa sọ di tí wọ́n fi sọ Adam bóyá pé ní gbogbo kó náà ni ó fẹ́ máa sọ Adam náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á ní nítorí pé ní ìjọ yẹn ni bàbá Sheikh Adam Abdullahi Elori ẹ sọ pé rahimahullah ta'ala. wọ́n ní ìjọ náà ni wọ́n pé 31 years tí bàbá jáde láyé. Allahu Akbar. sẹ́mi ẹ pé ní bàbá Sheikh Adam tán bá lọ tán bá bọ̀ tán bá àtìfẹ́ẹ̀tì ìjẹ́ ṣàkíyà wọn wọ́n wá so papọ̀ mọ́ Ádámà lókè lọ́hùn. Masha Allah. ẹni bó ni bàbá wa gbé fàárí gbà bàbá wa ní Ádámà náà ní bàbá wa Ádámà náà ní bàbá wa ẹni tọ́lọ́run dá tó bùn ní mímọ́ Ádámà náà ní bàbá wa. Ádámà náà ní bàbá wa. Ádámà náà ní bàbá wa. ẹni tọ́lọ́run dá tó bùn ní mímọ́ Ádámà náà ní bàbá wa. Ádámà náà ní bàbá wa. Ádámà
bàbá wa ẹni tọ́lọ́run dá látara lẹ́lẹ̀ ẹni tọ́lọ́run dá tó bò ní mímọ́ Ádámà náà ni bàbá wa. Ádámà náà ni bàbá wa. Ádámà náà ni bàbá wa. Ẹni tọ́lọ́run dá tó bò ní mímọ́ Ádámà náà ni bàbá wa. Bàbá Sheikh Abdulwahid Abdulkarim Sheikh Abdulwahid bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Salamun alayka Adam. Ok. Salamun ala buni khairi. Barakallahu fiik. Salamun alayka masalun. Sẹ̀mí yíká àlè Ìlọrí. Salamu alayka Adam. Salamu. Mo fẹ́ dìde náà mo sáré mú kékeré. Salamun ala buni khairi. Wọ́n ní asalaamu alayka Adam. Salamu ala buni khairi. Salamu alayka misiru sami yíká àlè Ìlọrí. Sọlọ. Salamun alayka Adam. Salamun ala buni khairi. Salamun alayka misilu sẹ̀mí yíká àlè Ìlọrí. Ẹ fẹ́ sọ̀rọ̀ rẹ̀. Salamun alayka Adam. Salamun ala buni khairi. Salamun alayka misilu sẹ̀mí yíká àlè Ìlọrí. Salamun alayka Adam. Salamun ala buni khairi. Salamun alayka mithlu sẹ̀mí yíká àlè Ìlọrí. Ẹ lọ sọ pé sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Mo rí i pé àwọn ìyàwó ti tàháràkà lórí ìjòkó bóyá torí pé mi kí ìyá ọlọ́mọ bóyá ní wọlé lẹ́ẹ̀kẹ́ ọlọ́mọ sábà kí ìyá ọlọ́mọ náà wọlé bọ̀ yìí ọlọ́mọ adúpẹ́ fún yín o. Àwọn ìyàwó àgbà ní ìyàwó Al-Mukhtar ní ọlọ́mọ sàjárí yín pé wọ́n ṣẹ̀ dé láti London ní ìyàwó Al-Mukhtar akínyín ọlọ́mọ sábà adúpẹ́ fún yín. Ẹ kú tọ́jú àwọn àfa wa ilé náà ní bàjẹ́ ìta náà ní bàjẹ́ bí bàbá ṣe ń dá òmù tí wọ́n ń dá ta Ọlọ́run ní jẹ́ kí kankan ó bàjẹ́ ńbẹ̀ àti òmù àti ta la ilaha illallah ọlá Muhammad Rasulullah àwọn ya Adam akí wọn ọlọ́mọ sábà járí wọn pẹ́pẹ́pẹ́ la hawla wala quwwata wa sallallahu wa baraka ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kaseera subhanaka Allahumma wa bihamdik. Bàbá wa Sheikh Yusuf Adéwuyì ọlọ́mọ sábà sàlékún kẹ́ bàbá àwọn bàbá tẹ̀lé Sheikh Suleiman Adéyẹmí ọlọ́mọ sábà járí wọn bisimilahi kul huwallah bisimilahi inna a'tayna. الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر. سلام عليك آدم سلام على الإلوري. 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 كلمة وجيزة ní ẹnu wọn wàláì agbádùn wọn púpọ̀ bàbá arọ́gbọ́lá almudir agbádùn wọn púpọ̀ wọ́n tọwọ́ bọ gbogbo àwọn ààyè tó yẹ kí wọ́n tọwọ́ bọ̀ bàbá Ọ̀tẹ́dọ́lá láàrin ìṣẹ́jú mẹ́ta ọlọ́run mọ́sá jẹ́ kí a rí wọn pẹ́ àmín wọlé alukur'ani níwájú ọlọ́run àmín wọlé la ilaha illallah àmín ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ bàbá Ọ̀tẹ́dọ́lá ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́run kì í jẹ́ èèyàn gbé ọba tí mo wí iṣẹ́ kì í jẹ́ èèyàn gbé wọ́n sọ̀rọ̀ kan àmọ́ tí baba Al-Mukhtar bá wọlé máa wá dá ọ̀rọ̀ náà padà. Allahu akbar kabira. wọ́n ní kò sí gbogbo ẹni tó tẹ̀lé Maulana Sheikh Ahmad Al-Mukhtar nínú ọmọ kéwú tí ò sóríire. ó dà lásàlátù. máa dá ọ̀rọ̀ yẹn padà
bí bàbá bá dé. Allahu akbar kabira. lára ọ̀rọ̀ tèmi náà fún ara mi fẹ́ dá padà bàbá alimudiru mo fẹ́ fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi. ó ti kú nínú wípé kéèyàn ó pè mí sí prógrámù kí n wá lọ kéèyàn wá máa gbé mi ṣépè ó ti kú mbẹ. Allah. màá dá padà tí bàbá bá dé lára tí bàbá alimuktaru parí sí wa lára ni. Allahu akbar kabira. àwọn àyè tí wọ́n ti sọ pé kéèyàn ó dákẹ́ láti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ tí mo dẹ̀ là sí wọn lẹ́mìí. Alhamdulillahi. nínú ilé tí kì í ṣe pé èèyàn wọ ọbẹ̀ garangaran nínú ilé Shehu Salati wà. Shehu. bí mo ti dúró yèèyàn ní dákọ̀ mi létí Mọ̀lánà Khalifa Salati kan láwọn ọmọ mi.